tẹ́ fi ń ṣe wọ́nranwọ̀nran káàkiri gbogbo àgbáyé. Àwọn àgbájọ wọn àná ti sọ lóòótọ́, wọ́n ní ìjà ìlara kì í tán bọ̀rọ̀, à ń jù wọ́n lọ ò ṣeé wí lẹ́jọ́. Àti Gani Adams àtàwọn ọmọ tó ń kó káàkiri ẹja fúnra wọn sick o, ẹja fúnra wọn sick. Àwọn àgbààgbà ní ká má sọ̀rọ̀ mọ́, ṣùgbọ́n mo rí pé ìyà ń rùn lára wọn, mo rí pé ẹni ẹ̀tẹ́ ni wọ́n. The majority of them ọmọ lẹ́lẹ̀ ni wọ́n. Tẹ́ bá gbé wọn sórí bẹ́ẹ̀dì wọn á jábọ́. Ẹ já béèrè lọ́wọ́ wọn kí ló ń ṣe wọ́n, kí ni problem wọn. Wèrè tí ń sọ̀rọ̀ tó jáde ń jọ̀wọ́n àná pé Sunday Igboho fẹ́ dalẹ̀ Yorùbá rú. Ẹ gbọ́ pẹ̀lú gbogbo ilé ìtàn ń ṣe yìí, láàárín àwọn àti Sunday Igboho ta ló fẹ́ dalẹ̀ Yorùbá rú. Ẹ já sọ fún wọn pé wọ́n sick o, ẹ já sọ fún wọn para wọn ò dá o. Gbogbo ọmọ Yorùbá ẹ̀ ní pọ̀pọ̀ ya o, ẹ̀ ní pọ̀pọ̀ ìranù. It is better we told them that they are not normal. Bóyá èmi nìkan dẹ̀ ni mo dẹ̀ rí pé kì í ṣe èmi nìkan, torí mo rí pé bọ́dà mi àwo fájì mi ti jáde síta ó ti sọ̀rọ̀. N tó nǹkan sọ tí òun ṣe kínní ni òun pẹ̀pẹ́. Maybe he did not know Gani Adams. Majority àwọn tí ò bá mọ Gani Adams ẹ lè máa pẹ́pẹ́ ọ̀rọ̀, ṣùgbọ́n àwa tá a mọ̀ tá a jù lọ lọ́jọ́ orí, that we know the capacity of Gani Adams, à á lọ sàn án kán lè mọ̀ wípé Gani sick o. Àtàwọn ọmọ 5 million ọmọ ogun 5 million tó ń tẹ̀lé lẹ́yìn, they are sick. They are what? Sick. Nínú Sunday Igboho àti ẹ̀yin ọmọ OPC ta ni content creator. Tẹ́ bá lọ sórí TikTok mi níbi tó ti ń ṣe revival, ìgbàdí tí àwọn ní ọmọ ní òjogún ẹ̀, àlùwọ́ tí àwọn ní ọmọ ní òjogún ẹ̀, Eloya, Eloya, Elohi, Elohi. You are sick. Kì í ṣe gbogbo ẹni tó bá sùn lẹ̀ nìkan ló sick lára ẹ̀ ò dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì rìn lórí ọ̀nà káàkiri. Àrùn tí ń bẹ lára wọn, àìsàn tí ń bẹ lára wọn ó ju tẹni tó wà lórí bẹ́ẹ̀dì lọ, tó wà lọ́sibítù lọ. Gani Adams and Association, they are sick. They are not okay. They need medical. They need doctor. Kó wò wọ́n sàn. They are sick. Ìrònú ìkòkò ló máa pajá. Ìrònú Sunday Igboho ló máa pa wọ́n. Tẹ́ bá wo Gani now, temperature ẹ ti high. Kò rọrùn sùn mọ́. Ohun tó pè ní ìfọ̀kànbalẹ̀ ti jìnnà sí. Kí ló kọ̀ ṣe? It is because of Sunday Igboho. Ẹ jẹ́ ń pè ní Sunday Ihoro, mọ́ ṣe máa ń pè é. Wọ́n rọrùn sùn torí ta ni? Torí ọ̀rọ̀ Sunday Igboho ni. Inú rírun òjá ń gbádùn torí inú rírun ní pẹ̀tù. These people call themselves OPC Gani. They are sick. Àwọn tó bá ní wọ́n kàn tètè máa mú wọn so lẹ́yọ kọ̀ọ̀kan. Kẹ́ ẹ máa tọ́jú wọn. Bí àrùn onígbá méjì ló mú wọn ní eléyìí kọjá onígbá méjì bí ẹja pẹ̀lú onígbá mẹ́jọ. These people are sick. Ẹ bá mi share program ẹ jọ̀ọ́. Ẹ share ẹ kó délé kó dóko kó dọ̀dọ̀ àwọn tí wọ́n sì ń tẹ̀lé Gani kán lè mọ̀ pé ọ̀tá ìran wọn ni wọ́n. Pé tó bá dọjọ́ ọ̀la ọmọ wọn máa ké pè tiwọn. Wọ́n ní kú o, bọ̀tù wọn á wà nínú àìsàn. Ọmọ wọn á máa sọ wípé dáàdi àfọwọ́fà mọ́mi àfọwọ́fà yín rè. These people are sick.
wọ́n ní ká fi wọ́n lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàhálà ń báyé wọn káàkiri àwọn kankan wà tó máa ń pààyàn kíákíá tẹ́nìyàn ò ní mọ̀ pé bèbè oko ikú lòun ro òun náà ní ìlara ìlara ni mọ́tò mi àfèmí tèmi dẹ̀ sọ fún wọn lánàá pé àfèmí ò lè rí ṣe tẹrí wọgbó àfèmí òun lẹ́fọ̀n ṣe tó fi wọ̀dàn àfèmí làwọn àgbà Yorùbá jọ̀wọ́n àná náà sọ wípé àgbáǹrere ṣe tó yọ̀wó lórí ṣẹlẹ̀. You are welcome, my brother. These people are sick. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Gani ẹ bá wa mú so ẹ tètè gbé lọ sí hospital àtàwọn tó pera wọn ní ọmọ OPC Gani Adam they are sick. Ẹni tẹ́ ń lé lójoojúmọ́ tí ò rí ti yín rò ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ lójoojúmọ́ tí ò rí ti yín rò tọmọ Gani bá jáde síta tí wọn bá yìí mẹ́sàn Sunday Igboho ara wọn ò balẹ̀. Mo ṣe máa play program ẹ̀ fídíò tó ṣe túnṣe ṣùgbọ́n mo fẹ́ mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kọ́mọ Yorùbá kó jọ ọ̀jẹ̀ kan mọ ẹni tó jẹ́ content creator between the Sunday Ọmọdéyẹmọ Igboho Osha àti Gani Adam bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ̀ ń tanra yín ni mo sọ lánàá mo ní 95% now is going to 98%. The Yorùbás wọ́n ti mọ̀ pé ọ̀gá yín bàbá yín ni Sunday Igboho ẹ̀yin OPC ajúra wa lọ ti jàkadì kọ́ I always say it ohun tẹ́nìyàn ò bá ní kò lè fi tọrẹ fún yàn ẹ lọ ṣèwádìí ẹ̀ dáadáa ohun tẹ́nìyàn ò bá ní ẹ lè fi tọrẹ fún yàn àwọn ọmọ Gani síkì Gani gan síkì fún ara wọn o ẹ jọ̀ọ́ ṣé àwọn Fúlàní ṣe ń pààyàn nílẹ̀ Yorùbá lónìí over 6 years ago lọ̀rọ̀ yẹn ti ń le kankan 2021 Sunday Igboho was not around ẹ jọ̀ọ́ ẹ bí Gani léèrè kí ni pati Gani kó 2021 23 24 25 ipa wo ló kó kí ni step tó gbé let us forget about letter yóò fi rú yín lójú jẹ ni ó fi camouflage ẹ̀yin ọmọ Yorùbá kan tí òye tẹ́ jẹ́ òpè sẹ́ni tó ti sọ̀rọ̀ pé àwọn ẹ lọ bá àwọn gómìnà yín tó ń gba security allowance àbí òun ṣó ń bá yín gba security vote ni àwa máa wá fídíò yẹn síta. àrí ẹni tó ti sọ tẹ́lẹ̀ fún àwọn ọmọ Yorùbá ní mítì pé agbẹ́dọ̀ kọ́kọ́ strategize yẹn máa ná wa more than 20 billion torí ilẹ̀ Yorùbá fẹ́ àlọ́ máa lele yàn is somebody that not relevant more than 4 or 5 years ago that Sunday Igboho was not around. Nígbà yẹn ló bẹ̀rẹ̀ Oloku festival ló lọ ń seduce Iyemọja ìgbà yẹn ló bẹ̀rẹ̀ àwọn who is content creator Sunday Igboho and Gani tó lọ design igi gẹdú tó wé láṣọ funfun tó náà ń wọ aṣọ funfun káàkiri since all this day he did not say anything about the terrorists that terrorized the Yoruba race. Kí ni problem Gani? Kí ni problem ẹ̀yin tẹ́ ń pera yín ní OPC? Ṣé torí pé ẹ ti ń ṣubú?
Sunday Igboho did not have time for you. Mo lọ sí òde kan lénìí. Sunday Igboho wà lénìí, mo tún rí fídíò yẹn, ó wà ní Ṣakí, Òkè Ògùn ló sì wà. Ohun tó ṣẹlẹ̀ lẹ́kìtì lénìí, ó tún ya èmi gan lẹ́nu. More than 70 tó káwọ́ sókè pé wọn ò tẹ̀lé Gani ní èní lẹ́kìtì wa mí báyìí. Pé torí kíni ohun tí àwọn búra fún gangan ní Sunday Igboho ṣe ń ṣe. Ẹ jọ̀ọ́ o, Gani síìkì o àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn o. Gani síìkì gan, ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn ẹ̀, torí kì í burúburú kó má kéèyàn kan mọ́ èèyàn. Bẹ́ẹ̀ ni kì í burúburú kó má lẹ́ni tí ó sì jẹ́ Oluko èèyàn. Gani sick, Gani Adams àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ẹ má bínú ńlá ẹ̀kan ló ń yọ mí lẹ́nu. Ní gbogbo ìgbà tí ọmọdé yẹn mo sì ń lé, ẹ jọ̀ọ́ kí ni ìgbésẹ̀ tó gbé? Wọ́n gbé èèyàn ní Arigidi Àkókò tó ń kílèmù pé òun ti wá. Bó ṣe jẹ́ ọmọ Arigidi Àkókò, mo ti play tẹ̀ fún yín. Bàbá ìṣá ṣe má ṣe mí kan nìkan tó lè dé Arigidi kí ọba Arigidi tó gbà sílé. Ìtẹ̀yẹ another day ni. But let us say the reality. Ìgbésẹ̀ wo ló gbé nígbà tí Sunday Igboho ò sí nílé? Ìgbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, mo ní Sunday Igboho sọ wípé ẹ jẹ́ kan fọwọ́ kàn wá. Ìgbà yẹn náà máa mọ̀ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ó wà nípa títí wa bí a kò sí nípa títí wa. But àwa kan mọ̀ pé àgbá òfìfo ni. Pé he have nothing to offer the Yorùbá race. Tẹ́ bá gbàgbé nígbà tó kọ́kọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní wọ́n ní kó ń gbé OPC ilẹ̀, ó ní OPC yẹn ló máa fi dáàbò bo Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ. I told you the OPC of nowadays, OPC ti Gani ni mò ń wí o. Àwọn OPC kan wà o, ẹ má gbàgbé pé OPC New Era wà o, Reform wà o, OPC Baba Fẹ́mi Fáṣẹ̀hùn wà o, tí wọ́n sì dúró déédéé o. But let us say the reality. Ìlú tẹ́ ẹ bá ti fi àjòjì jẹ olórí ẹ̀, ìlú yẹn ò ní tò. Torí Sunday Igboho tẹ́ ẹ jáde síta, tẹ́ ẹ ń pe lóríṣiríṣi orúkọ, kò rí ti yín rò. It showed that Sunday Igboho was 100% mature than you. Sunday Igboho kàwé lóòótọ́, ṣùgbọ́n ó ka ọgbọ́n orí. Tá a bá bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ọ̀rọ̀ tí Sunday Igboho sọ, tí Gani Adams sọ, àwa wo talẹ́lẹ́ afẹnujáwáyà nínú ẹ̀yin méjèèjì. Ta ló sọ̀rọ̀ tó wà reasonable? Ṣé ẹni tó sọ wípé ẹ fún wa lóṣù mẹ́fà tó ń pòyì pé ó máa wálẹ̀. Kéèyàn kan máa fi ra ìwé ààrẹ bó. Ààrẹ mùmú wo? Ṣé ààrẹ tọ̀yọ́? Tẹ́ni tó fi ẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí agbára ẹ̀ ò dé Èkìtì, tí ò dé Oǹdó, tí ò dé Ọ̀ṣun. What are you saying? Everybody should talk to this boy. He's a betrayer. He has already betrayed our fathers. Tó bá jẹ́ pé èèyàn òkú rẹ̀ yìí ni Bàbá Fẹ́mi Fáṣẹ̀hùn, wọn á máa jẹ̀ka nísìnyí pé àwọn kan dẹ̀ sọ fún ìgbà yẹn kó máa mú ọmọ yìí as a youth leader. Bàbá Dr. Fẹ́mi Fáṣẹ̀hùn, the founder of OPC, á máa jẹ̀ka lọ́wọ́ ni pé wọ́n dẹ̀ kí n nílò pé kó máa lu ọmọ yìí o, kó máa lu ọmọ yìí as a youth leader. Tí bàbá yẹn bá mọ̀ pé ó máa fọ̀bẹ èyìn jẹ oníṣu ni, pé the good vision táwọn bàbá yẹn ní sí ìran Yorùbá kó máa destroy ni. Mo ń sọ, mo tún sọ. Tó bá jẹ́ standard division
mission tí wọ́n fi dá OPC lẹ̀ náà ìwà lórí ẹ̀ lénìí for good 33 years ago. Ṣé bí Fúlàní ṣe ń ṣe wá yìí ṣé wọ́n máa lórí ọ̀fẹ́ àti ṣe wá ni? Ṣé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò ní àròjinlẹ̀ díìpù pé àwọn Fúlàní rán Gani sí àárín wa ni to destroy the plan of our fathers, kó lè máa wíìkì agbára wọn, kó lè máa wíìkì agbára wọn, so they won't be able to attack them. But nígbà tí ẹni pé Sunday Igboho jáde síta wọ́n máa sọ pé iṣẹ́ ta fún ẹ rèé ó dẹ̀ ń wọ ọmọdé níran every blessed day.